Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé, mo kí wa wípé a kú dédé àsìkò yìí. Òní ọjọ́ keje oṣù kejì ọdún 2026 lágbára Elédùmarè, ire àti ayọ̀ ló máa dé bá gbogbo wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ó mà tún ṣẹlẹ̀. Ṣẹ mọ̀ pé a ti ń sọ wípé ogun ti dé, wípé Nàìjíríà wà nínú ogun, but àwọn èèyàn wa kọ́ gbà pé eré la fi ń ṣe. Lẹ́yìn ìkọlù ti ìlú Kwara, ní Kwande local government area ní Benue State, ẹ̀yin èèyàn mi, wọ́n mà tún ṣe àkọlù tí wọ́n tún pa ènìyàn 22 tí wọ́n tún kidnap ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ. Ẹ̀yin ènìyàn mi, a sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn fídíò ń bẹ lọ́wọ́ mi lónìí tá ò tún jọ fi sọ̀rọ̀ fún ara wa. Ètò ààbò ilẹ̀ Yorùbá, báwo la ṣe jọ fẹ́ ṣe é? Ètò ààbò fún àwọn èèyàn wa ní ilẹ̀ Kóòtù Òjìrì, ṣe pé wọ́n ti wọlé Yorùbá already. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ dábọ̀, ọ̀rọ̀ bẹ lónìí tá tún jọ fẹ́ sọ. Àwọn fídíò ń bẹ tá tún jọ máa ṣe àfihàn ẹ̀. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi pín ní kíákíá kí àwọn èèyàn wa fi lè mọ bí gbogbo nǹkan ṣe ń lọ. Kẹ́ ẹ bá wa share ẹ̀ fún àwọn èèyàn yín lé, nítorí àwọn information tó tún tẹ̀ wá lọ́wọ́ lónìí tá a tún fẹ́ fi sórí ayélujára, pé kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ tún mọ bó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀wọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi pín. Rẹ́rẹ́ ti rún o, ẹ̀yin olólùfẹ́ mi ní ilẹ̀ Kóòtù Òjìrì. Rẹ́rẹ́ rún. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Mo kí yín padà, ẹ̀yin olólùfẹ́ mi nílé àti lókè òkun. Ẹ̀yin ènìyàn mi, ǹjẹ́ ó yẹ kí ìbò wáyé ní ọdún 2027? Ǹjẹ́ ó yẹ kí àwa ọmọ Oòduà ká ní lérò àbí ká sọ wípé a fẹ́ dìbò ní ọdún 2027? Mo béèrè ìbéèrè yìí fún ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kejì ni pé
bàbá tí wọ́n pè ní Bọ́lá Ahmed Tinubu yìí ṣé ọmọ Yorùbá ni? Ṣé ẹ̀yà wa ní ilẹ̀ Oòduà ni? Ìdí tí mo fi béèrè ìbéèrè méjì yìí mo máa sọ fún wa lórí fídíò tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí, àwọn ọmọ Oòduà ǹjẹ́ ó yẹ ká ṣì ní lọ́kàn pé a fẹ́ dìbò? Pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń rí yìí tó ti yí wa po yìí, tó ti sọ̀ráǹdì wa nílẹ̀ Yorùbá yìí, àtàwọn eléyìí tó ti ń ṣẹlẹ̀ sí wa báyìí, ǹjẹ́ ó yẹ ká ṣì ní lọ́kàn wípé a fẹ́ dìbò ọdún 2027? Then bàbá tí wọ́n pè ní Bọ́lá Ahmed Tinubu yìí ṣé ọmọ Oòduà pọ́nbélé ni? Ìbéèrè méjì yìí, ẹ̀yin èèyàn mi, á wù mí nǹkan tẹ́ ẹ bá rí sọ lórí ìbéèrè méjì yìí, ẹ bá fi sábẹ́ comment section. Now, nílùú Kwara, níbi tí wọ́n ti pa over 200 èèyàn, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tó ń gbẹ́lẹ̀, tí wọ́n ń gbẹ́ ilẹ̀, tí wọ́n ń sin àwọn òkú tó ti kú yìí sí, ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n sí lórí 120? Ó rẹ àwọn ènìyàn, ó rẹ̀ wọ́n sí òkú lórí 120, ó dẹ̀ rẹ àwọn tó ń gbẹ́ kòtò tí wọ́n fẹ́ sin wọ́n sí. Àwọn òkú míì ṣì wà ńlẹ̀ o, kì wá ṣe àwọn tó gbẹ́ kòtò yìí lórí 120 nìkan ló bẹ̀rẹ̀ number 1, number 2, number 3 o. Àwọn ọ̀dọ́ ọbẹ̀, àwọn ọkùnrin bẹ̀, wọ́n ṣe síra wọn bẹ̀, bó ṣe pọ̀ tó yẹn ó rẹ̀ gbogbo wọn láti máa continue máa gbẹ́lẹ̀ lọ. Nílẹ̀ Yorùbá nìyẹn o, ní Kwara State tó jẹ́ ilẹ̀ Yorùbá, ó rẹ̀ wọ́n láti máa gbẹ́ kòtò. Now, ní àná mọ́jú èní, mo gba ìpè tí wọ́n jẹ́ kó yé mi wípé ṣé ẹ rí eléyìí tẹ́ ẹ rí yẹn késekése ni, pé kàsàkàsà ń bọ̀ bàbá késekése. Ṣé ẹ mọ̀ pé mo ti ta yín lólobó wípé wọ́n tútù wọlé ju ti tẹ́lẹ̀ lọ? Ṣé ẹ mọ̀ pé mo ta yín lólobó pé àwọn ará bí o wọ́n ti wọlé ju ti tẹ́lẹ̀ lọ? Ṣé ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀ fún yín? Ó ti yé? Now, ìròyìn tí a tún wá gbọ́ báyìí, ẹ̀yin ènìyàn mi, mò ń rọ̀ yín, mò ń bẹ̀ yín o. Wọ́n máa ṣe àkọlù sí skul o, wọ́n máa kó yín lọ́mọ lọ o. Nípa tí wọ́n ní wọ́n máa bẹ̀rẹ̀ sí ní yabẹ̀ láti wá máa kó àwọn èèyàn láti máa pààyàn. Ṣé rí àwọn information tí mo sọ fún yín yìí, mo mú wá láti ibi tí ó ti yẹ tí information ti ń wá, legit information, òun ni mo mú wá fún yín yìí o. Àwọn wo ló wá wọlé? Kì í ṣe àwọn bandit nìkan o, kì í ṣe àwọn bandit nìkan ló wọlé o. Àwọn Boko Haram ti wọlé, àwọn tó ṣiṣẹ́ Kwara wọ́n ti wọ ilẹ̀ Yorùbá, wọ́n ti wà lọ́ṣun, wọ́n ti wà lẹ́kìtì, wọ́n ti wà lákùrẹ́, wọ́n ti wà lọ́yọ̀ọ́, wọ́n ti wà lóògùn. Ẹ̀yin ènìyàn mi, mo tún ṣe gba fresh information yẹn ni o, tí wọ́n tún sì pè mí pé àrólé bá wa pariwo síta, wọ́n tún wọlé o. Ìyẹn ló mú ìbéèrè àkọ́kọ́ wá pé ṣé ìjẹ́ ìwọ sì ń rò nírò wípé o fẹ́ dìbò? Láàárọ̀ yìí information tẹ̀ wá lọ́wọ́ ní Kwande local government area, Kwande local government area ní Borno State, ní Borno, wọ́n tún pa èèyàn 22, wọ́n kidnap àwọn yòókù lọ. Wọ́n pa àwọn èèyàn 22, wọ́n kidnap àwọn yòókù lọ. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ kóòtù òjìrè, níbi tá a ti wá tí gbogbo rògbòdìyàn yìí ti ń ṣẹlẹ̀, ibẹ̀ ni brọ́dà wa kan tuntun sẹ́ndì fídíò kan sí mi. Nígbà tí mo rí fídíò yìí, ẹnu yà mí. Ó wá dàbí ìgbà tó pé àwa Yorùbá àti ẹ̀ rẹ́dì, àti ẹ̀ ṣetán, kò tiẹ̀ sí nǹkan kan tá a ṣe sílẹ̀ láti fi kojú ogun tó ń bọ̀ níwájú wa yìí. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ fún yín ní fídíò yìí. Èmi náà mọ̀ pé tẹ́ bá rí, a fẹ́ ṣọ́ọ̀kì yín díẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí,
ni arákùnrin kan ló tún sẹ́ndì fídíò yìí sí mi pé bàbá àrólé pati tú rèé o bí ìgbà tó pé àti ẹ̀ kò tiẹ̀ sí nǹkan kan káti ẹ̀ gbà pé àwọn olóṣèlú wa ń sìn 2027 ni wọ́n ń gbájúmọ́ ń sìn oníkálukú wọn fẹ́ di gọ́fìnà èyí tó fẹ́ di sẹ́nítọ̀ èyí tó fẹ́ di gbá èyí tó fẹ́ dàwó tọ́tà táwọn náà tún fẹ́ kó nínú owó yẹn òun ni wọ́n lé kiri lẹ́yìn gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí fídíò tí mo tún bá pàdé rèé. ẹ̀yin èèyàn mi mo try láti ọ̀nù AC mi ń bì ní pẹ̀lú gbogbo wàhálà àti ìdààmú mo wá bèèrè lọ́wọ́ ẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mo ní tó ó ní pátì yìí àná ni ọba yìí ó ní àná ni ó ṣẹ̀ ṣe wọn ni lóòótọ́ ẹ̀yin èèyàn mi ẹ wo bí ọba ẹlẹ́kùnlẹ́wò yẹn o kì í ṣe pé kò ń yọ o béèlì ló ń gbélẹ̀ o bàbá yìí ò dẹ̀ rántí wípé nílùú Kwara ní military base àwọn ará bíi yabo wọ́n lọ bẹ̀ wọ́n kọ́ clear gbogbo wọn ní bí oṣù díẹ̀ sẹ́yìn ni wọ́n ti ṣe yẹn ní kó tó di pé wọ́n wá ṣe iṣẹ́ búburú tó ṣe yìí wọ́n lọ bẹ̀ wọ́n pa gbogbo àwọn ológun yòókù wọ́n sá kúrò ńbẹ̀ àwọn ọba wa nílẹ̀ Oòduà náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run good news kan wà tí mo gbọ́ tí mo tún máa sọ fún yín náà tí àwọn ọba wa kan tí wọ́n tún ṣẹ̀ ṣe lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà tí àwọn ará bí fẹ́ fọ́ọ̀sì wọlé ìyẹn ló tiẹ̀ kí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ because ìròyìn ayọ̀ kọ́kọ́ ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́ bí kò ṣe pé ìròyìn ìbànújẹ́ ni lójoojúmọ́ ní orílẹ̀‐èdè yẹn so ìyẹn ló yẹ kí kọ́kọ́ fi ṣáájú ṣùgbọ́n mo máa sọ nípa ẹ̀ ẹ̀yin èèyàn mi àwọn gáìsì yẹn lọ wọ́n kọ́ pa gbogbo àwọn ológun tó wà ní Kwara State wọ́n lé gbogbo wọn lọ lẹ́yìn yẹn ni wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni wọ́n á dí pẹ̀lú wọn tó bẹ̀ sí ń pa lógúnlógún tó ń pa lọ́gbọ̀lọ́gbọ̀ ń bẹ́ o ẹ wá wo ilẹ̀ Oòduà ẹ wo báwọn ọba wa ṣe ń náwó bí ẹlẹ́dà ẹ wo bí gbogbo ó wá dẹ̀ gbàtọ́ pé àti ẹ̀ múra rárá sílẹ̀ ẹjọ́ tí àwọn Boko Haram bá dédé yọ síbì kan nílùú Ìbàdàn mélòó lẹ gbà pé àwọn èèyàn tó máa pa ń bẹ̀ yẹn àwọn wo ló fẹ́ jáde láti dìfẹ́ǹdì wọn àbí tó dédé yọ sẹ́rí àbìkan lákùrẹ́ gẹ́gẹ́ bí arákùnrin kan ṣe pariwo pé wọ́n ká àwọn èèyàn ní ojúmọmọ wọ́n yabo àdúgbò yẹn wọ́n kidnap wọ́n gbà àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn sílẹ̀ nílùú Àkúrẹ́ ìwà níbẹ̀ yẹn ẹ̀yin èèyàn mi ẹ̀yin náà ẹ wo ọba yìí ẹ wo bó ṣe ń náwó bí ẹlẹ́dà irú owó tó ń ná yìí tó bá tó fi fọ́ọ̀mù àwọn ètò ẹlẹ́ṣọ́ ààbò ní ìlú tó wà ẹjọ́ ṣé wọn ò ní máa kan sára sí kò sí ètò ààbò kọ́kọ́ nílẹ̀ Oòduà o kò sí ètò ààbò kọ́kọ́ gbogbo ètò ààbò ti mẹ́hẹ kò sí oníkálukú wọn ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọmọ Oòduà mo lógun ti ń jà ní Nàìjíríà ogun ń jà lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Nàìjíríà àwọn èèyàn tá a ní kò sí ìmúra kankan sílẹ̀ now ẹ̀yin olólùfẹ́ mi mo máa fún yín ní fídíò kan ṣùgbọ́n kí n tó mú fídíò yìí wá mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kékeré kan ṣe rí èrò àwọn aráabí gbogbo ẹ̀ láti mọ̀ ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì mọ̀ àwọn Islamic jihadists yìí tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń pa àwọn èèyàn tún pé látàrí pé kó gba ẹ̀sìn Islam apànìyàn tiwọn láti fi kó wa lẹ́rú láti fi gbalẹ̀ wa ẹ̀yin ènìyàn mi èrò tí wọ́n ní sí ilẹ̀
Oòduà kì í ṣe èrò kékeré o. Ṣẹ́yìn náà mọ̀ pé wọ́n ti wọ gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn ló ń bẹ nínú imam, àwọn ló ń bẹ nínú àfáà, àwọn ló ń bẹ nínú emir. Emir Olúwo wà ńbẹ̀ tó ti declare ara as emir, tó ti gbàbọ̀dé gbogbo wọn, dẹ̀ ní ṣíàmà gbogbo wọn. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ṣé ẹ rí tá a bá tètè dìde, òun ni mo ṣe béèrè ìbéèrè yẹn lẹ́ẹ̀kan wípé ṣé Tinubu ṣé ọmọ Yorùbá pọ́nbélé ni ṣá? Ṣé ẹ̀jẹ̀ Yorùbá ló ń ràn nínú vein ẹ̀? Òun ni mo ṣe ń béèrè o. Nítorí pé tí a bá tètè dìde báyìí láti tètè wá nǹkan ṣe lórí àwọn Islamic jihadists tí wọ́n ti wọlé yìí, tí wọ́n ti wọlé Yorùbá yìí, tí wọ́n ti kó wa ní papámọ́ra, tí wọ́n fi ṣẹ̀ríà tó fi ń lé wa kiri yìí, tá a bá tètè dìde láti tètè kọjú ìjà sí wọn, ẹ̀yin ènìyàn mi, Ọlọ́run ò ní mọ̀mọ́ mọ́ o lórí àwọn nǹkan tó ti wà lẹ̀, because àwọn tí wọ́n wọlé yìí wọ́n ní nǹkan ìjà ogun olóró tó kó wọlé kò ṣeé fẹnu sọ o sí àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ti wọlé sí, tí mo ti dárúkọ lẹ́ẹ̀kan. Tá a bá tètè dìde ká tètè mọ̀ bá ṣe máa dé ètò ààbò, bá ṣe máa gbé fún bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ, ká pariwo ẹ̀, torí òun nìkan ló lè ṣe o. Òun nìkan ló lè ṣe. Tá a mọ̀ bí oníkálukú wa ṣe lè fọ́ọ̀mù ètò ààbò ní ìlú wa, ẹ̀yin ènìyàn mi, ó máa di pẹ̀ẹ́tùká. Ọlọ́run ò ní mọ̀mọ́ o. Èmi Àrólé ni mò ń sọ o, torí àwọn nǹkan tá a ti gbọ́ àtàwọn nǹkan tá a ti rí, tá a ń fojú rí, tá a lè ṣó gbogbo ẹ̀ lórí ayélujára, ó ní agbára kọjá àlà o. Mi ò kì í bẹ́ ṣe wò mí, mi ì sùn, tí n bá jí lóru báyìí information ni mo máa wá kiri. Ẹlòmíì ìgbà míì aago mi á ríǹgì láago 2, 3 òru lórí pé wọ́n fẹ́ fún wa ní information lórí ìkànnì káàkiri tá à ń yà kiri lórí pé kí ilẹ̀ Yorùbá yìí kó lè save. Ẹ̀yin ènìyàn wa, ẹ dìde lójú oorun o. Òun ni mo ṣe ń béèrè pé Àkànbí ọmọ Olódòdẹ ṣé ọmọ Oòduà tọkàntọkàn ni? Because tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ọmọ Oòduà tọkàntọkàn ni bàbá yìí ti máa fi military base, ó ti máa dá àwọn military base sí gbogbo ilẹ̀ Oòduà pátápátá o. Gbogbo àwọn ibùdó àwọn ọmọ ogun ó ti máa dá sílẹ̀ káàkiri ilẹ̀ Oòduà o. A ti ṣe tèkó, a ti ṣe tadófádó, a ti ṣe tòǹdófòǹdó, a ti ká àwọn ọmọ ogun ìbílẹ̀ àbí ọmọ ogun gidi tí wọ́n ní nǹkan lára tó dẹ̀ tó ń tọ́ṣe, wọ́n á kó àwọn ọmọ ogun síbẹ̀, wọ́n á dẹ̀ kó irinṣẹ́ tì wọ́n nítorí ohun tó ń bọ̀ yìí. Because bàbá yìí tó bá sọ pé òun ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, irọ́ là ń pa fúnra wa o. Tí Tinubu, tá bá sọ pé Tinubu ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà, irọ́ là ń pa fúnra wa o. Bàbá yìí ó ti tiwọ́ bọ, ó wà lára àwọn tó jọ fọwọ́ sí àjẹ́ndà táwọn Fúlàní tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí o. Bí a ṣe ń wò ó dàbí ìgbà pé bàbá wa Tinubu yìí ó gbóhùn nípa gbogbo ìṣẹ̀lẹ̀ yìí o. Because tá bá sọ pé kò mọ̀ ń pa ẹ̀, kí ló dé láti yọ ọjọ́ yìí tí wọ́n ti ń pa àwọn èèyàn ní Kwara, tí wọ́n ti ń pa àwọn èèyàn káàkiri ilẹ̀ Oòduà, tí ò sí ètò ààbò tó yanrantí. Àwọn Àmọ̀tẹ́kùn wọ́n kàn ń pa wọ́n bí ẹdìyẹ ni, kò sí irinṣẹ́ gidi lọ́wọ́ wọn. Wọ́n empower àwọn ọlọ́dẹ wa. Bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ à ń pariwo lójoojúmọ́ ètò ààbò, ẹgbẹ́ fólóyè. Bàbá láwọn ọmọ ogun tí ì ṣe pé àwọn ọmọ ogun tó lóògùn, olóògùn ló lè ṣe ọ̀rọ̀ tó wà lẹ̀ pẹ̀lú irinṣẹ́ gidi, kì í ṣe àwọn èèyàn tí ò ní nǹkan kan lára, ẹ̀kọ́ fẹ̀mí àwọn èèyàn ṣòfò ní. Eléyìí tó dẹ̀ wá tó wá lágbára nínú Nàìjíríà ń sìn, gbogbo àwọn sójà, gbogbo àwọn àmì, gbogbo àwọn ọmọ ológun tí wọ́n ń jà láti secure Nàìjíríà, láti dáàbò bo Nàìjíríà, jẹ́ tó mọ̀ pé igi ni Nàìjíríà tó fi ń gún ojú gbogbo wọn. Mo fún yín láwọn fídíò kan lẹ́nu ọjọ́ bíi 3 yìí, eléyìí tó kán lápá, eléyìí tó kán lẹ́sẹ̀, eléyìí tó fọ́ lójú, tí ìjọba Nàìjíríà ti àbádọ́n wọn, tí wọn ò dá sí wọn mọ́. Màá tún play kan sìn tẹ́ ẹ gbọ́ bí gbogbo nǹkan ṣe lọ ní Nàìjíríà, tẹ́ ẹ gbọ́ bí àwọn Boko Haram ṣe ń waste àwọn èèyàn. Níbẹ̀ ládẹ̀ lájú bí Boko Haram ṣe ń pa wọ́n tó yìí, bẹ́ẹ̀ làwọn ọba wa sì tún ṣe patí kiri tí wọn ò lérò láti jókòó. Dóná mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan máa sọ̀rọ̀ nípa wọn. Ẹ̀yin yan mi, gbogbo àwọn ṣẹ́rí lẹ́nu àná sẹ́nìísìn, wọ́n láwọn ọmọ ológun tí wọ́n ti resign,
wọ́n ju 100 lọ wọn ọkọ̀ tí ìgbéjáde ni tó ti resign tí wọn ò ṣiṣẹ́ sójà mọ́ tí wọn ò ṣiṣẹ́ ológun mọ́ torí pé kí ni wọ́n waste ẹ̀mí wọn ìwọ tó bá sọ pé ọmọ ẹ̀ wá join Nigeria military ó fẹ́ pàdánù ọmọ ẹ ni because gbàrà tó bá ti wọ bẹ̀ báyìí làwọn Fúlàní àwọn repentant Boko Haram tó ti wà nínú sójà wọ́n ti máa máàkì ẹ̀ pé àwẹ̀ waste ẹ̀ dànù because wọ́n fẹ́ kó jẹ́ àwọn nìkan so that wọ́n á lè ráyè control tó bá ṣe gbẹ̀ báyìí tó bá jáde àwọn ọmọ ogun Nàìjíríà lè máa pè wọ́n Boko Haram ní gbogbo wọn wọ́n á pa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sí everybody lára so òun la ṣe ń sọ fún yín pé ẹ jẹ́ á dìde ẹ jẹ́ á tètè dìde kíákíá lójú oorun wa tó bá jẹ́ pé lóòótọ́ lódodo bàbá wọ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ọmọ Oòduà ni bàbá yìí á ti ṣètò ààbò tó yanrantí gbogbo bá ṣe ń pariwo bá ṣe ń sọ̀rọ̀ pé ẹgbẹ́ ètò ààbò fún bàbá olóyè ọmọ Adéyẹmọ wọ́n á ti ṣe é ọ̀rọ̀ Yorùbá ti ká wọn lára ẹ wo àwọn military bases tá a dẹ̀ ń sọ ìtọ́ pé kán gbé àwọn military base tá a ń sọ̀rọ̀ ẹ̀ yìí kí bàbá yìí gbé sí gbogbo ilẹ̀ Oòduà kó kó irinṣẹ́ síbẹ̀ kó káwọn ọmọ ogun ìbílẹ̀ síbẹ̀ kó gbogbo wọn síbẹ̀ ẹ dáàbò bò lu yín o ẹ dáàbò bò lu yín kò sí anything kò sí nǹkan kan lẹ̀ báyìí àwọn forest guard tó náà gbé kalẹ̀ wọ́n pa bíi 6 nù wọn lọ́yọ̀ọ́ kí là ń bá àwọn tí ò ní nǹkan kan ni wọ́n kó síbẹ̀ òun la ṣe ń ròyìn pé ẹgbẹ́ ètò ààbò fólóyè ọmọ Adéyẹmọ òun nìkan ló lè ṣe bàbá yìí láwọn èèyàn tó dúró tó lóògùn tí wọ́n lè kojú àwọn nọ́sẹ̀nsì yìí because àwọn pípù wọ̀nyí wọ́n ní agbára gidi gan kì í ṣe agbára àbílẹ̀ là ń sọ yìí o kábà pé wọ́n lágbára irin iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ wọn ni o mo rí fídíò kan wọ́n yin ìbọn kan odidi 5 minutes ìbọn yẹn dẹ̀ ṣe ń dún lọ kò stop 5 minutes ìbọn yẹn ń dún lọ bá ní next program mi màá play fídíò yẹn ẹ gbọ́ ìró ìbọn yẹn bó ṣe ń lọ kò dúró fún odidi ìṣẹ́jú 5 àdúgbò wo náà máa gbé irú ìbọn bẹ́ẹ̀ yẹn sí mo dẹ̀ bìlí pé ìbọn yẹn ìró ìbọn tí mo gbọ́ yẹn tó bá dojú ẹ̀kọ́ ilé ṣé àwọn blọọkù Nàìjíríà tí ò tiẹ̀ strong yẹn tẹ́gbẹ́ tó bá dì mí mú tó bá gbá ilé mi lẹ́sẹ̀ ọwọ́ á lù èmi bìlí pé tó bá lẹ́nìbọ̀dì tó kò sá pamọ́ sínú ilé ìbọn yẹn á pa wọ́n mọ́nú ilé ni láì ṣílẹ̀kùn ní o láì ṣílẹ̀kùn bó fẹ́ wọnú ilé ìbọn yẹn máa pa gbogbo wọn sínú ilé ó máa waste wọn sínú ilé ọkàn àwọn tó dẹ̀ yín níta balẹ̀ pé gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ ti kú because block wa ò strong ẹ̀yin ènìyàn mi òun la ṣe ń pariwo ń sìn pé ẹ tètè dìde ẹ̀yin ọlọ́dẹ ẹ̀yin baálẹ̀ wa ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń fúnwó kiri ẹ má fúnwó dànù mọ́ ẹ lọ empower gbogbo àwọn ọlọ́dẹ yín ẹ lọ empower àwọn àgbààgbà tí wọ́n lóògùn lọ́wọ́ gbogbo àwọn bàbá yẹn ẹ lọ bá wọn nínú ilé ẹ lọ sọ fún wọn bàbá ṣe èṣì lè rìn ǹjẹ́ èṣì lè dáàbò bò lú àmọ́ gbóyè báyìí fún yín ẹ jọ̀ọ́ ẹ wá dáàbò bò wá àwọn bàbá yìí máa jáde wọ́n dẹ̀ máa gbé nǹkan síta èyí tó máa fẹ́ sáfẹ́fẹ́ èyí tó máa fẹ́ sí gbogbo àwọn bàbá yìí á ṣe ẹ̀yin ìjọba ẹ pèrò yín pọ̀ ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá ẹ pèrò pọ̀ ẹ wá tẹ wá ṣe yẹn ẹ wá gbé ètò ààbò yìí gangan ẹ wá gbélé ọwọ́ olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní òun ló lè ṣe ẹ̀yin èèyàn mi màá play fídíò kan fún yín nísìnyí màá fẹ́ kẹ́ ẹ wo bí àwọn Boko Haram ṣe ń waste àwọn sójà wa màá fẹ́ kẹ́ ẹ wo bí àwọn Boko Haram ṣe ń pa àwọn sójà wa nípakúpa màá fẹ́ kẹ́ ẹ wo bí àwọn sójà wa ṣe ń ṣe ẹ̀mí àwọn ènìyàn bó ṣe dẹ̀mí àwọn ènìyàn légbodò màá play ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ẹ jẹ́ ká jọ wo ọmọ jẹ́ fún yín ní fídíò yìí kẹ́rin. ẹ jẹ́ àjọ gbọ́ nǹkan tí arákùnrin sọ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn tí wọ́n pè ní Boko Haram yìí ẹ lè máa kọ gbé Boko Haram kẹ́ máa mọ̀ nǹkan tó gbé lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí arákùnrin sọ. Are you a wounded soldier? Sir, I am not a wounded soldier, but I'm a dismissed soldier while fighting in the with Boko Haram insurgency in the northeast, at Baga to be precise. Why were you dismissed? Did you do something wrong? I never did anything wrong. Just that after an attack that claimed 117 of my booty. ẹ̀yin yan mi ẹ jẹ́ kí n play ẹ̀ níbí ẹ jẹ́ n play ẹ̀ bí ẹ jẹ́ n play ẹ̀ bí ẹ jẹ́ kí n play ẹ̀ bí kẹ́ lè rí dáadáa. Are you a wounded soldier? Sir, I am not a wounded soldier, but I'm a dismissed soldier while fighting in the with Boko Haram insurgency in the northeast,
at Baga, to be precise. Why were you dismissed? Did you do something wrong? I never did anything wrong. Just that after an attack that claimed 117 of my bodies, then our brigade commander came to address us. At those of us that survived, we were at our concentration area at Gubbio when he came to address us. After his address, he now asked if there is any question. I raised my hand. Same thing did some other soldiers. He now asked me to come out. As I come out, expecting to answer to ask the question, I was disarmed and taken to Memelare cantonment, where I was lectured and handcuffed. After 10 days, my commanding officer came and asked me that I'm charged for disobedience to a particular order. And I asked, sir, you were there when the commander asked if there is any. Emma Shengbo. Told me, but I was singled out and taken to Memelare. He said that his hands are tied, that there is nothing he can do. I have been writing for years now. My family, my children are out of school. As I am, I don't have home. It's just anywhere I see I sport, so as to make a living. As a soldier, I know I dedicated myself right from my as a youth, right from the age of 18 years. That is when I joined this job. Since 2003, I fought. I have participated in different operations. I participate in hybrid operation in Darfur region. I participate on Operation Polo Shield. I participate in different internal operations, and especially that of Medugri. I was of 118 Task Force Battalion. At that operation, that general that dismissed us, his name is General Jamilu Sarham. He dismissed about 300 and something soldiers. If you need the names, I can bring out their names from 118 and 157 Task Force Battalion in Medugri, Baga. I don't understand things about military, but when somebody is dismissed in this manner, is there no somewhere you can go to for like an appeal? Any place you can go to report? Absolutely. There are places you go for to appeal, but unfortunately, we appealed. But nobody answered. There has never been any response. If not for the late Tahiru, that is may he still rest in peace, the then Chief of Army Staff. When he came in, he compiled all our names. He asked us that we should report at Jaji by Monday. Unfortunately, he died on Friday on his way to Depot Nigerian Army for personal parade. So since then, nobody has been answering us. Personally, I have written to the appropriate authority. We'll call them, that is ASA, appropriate superior authority. I have written on several occasions, but no response to date. I'm ashamed even to go down to my hometown, because knowing that I dedicated myself right from youth out of 18 years, and you joined the army at 18. I joined the army at the age of 18. And then you were just dismissed in this manner. Yes, and I was just dismissed. At times I asked myself, most of the times, if I tell you that I'm not, that at times I sit like this, it will be as if something is happening to me. At times I will feel as if I want to grow mad, because I know the series of attack we face. Our battalion, 118 Task Force Battalion, we just spent 2 days. The third day in Memelare and at Tere, we encountered Boko Haram at Tere. We lost about 115 soldiers. They took us to Gentilo, 118 Task Force Battalion and 119. We lost 75 soldiers. At Tunkushe, we lost 300 and something soldiers. We were taken before we advanced with Abu Ali, late Lieutenant Colonel Abu Ali, the present Colonel Maji that is being held for coup. He was our CEO, the CEO of 118 Task Force Battalion there. He is the one that led us and will capture Baga with Abu Ali then, 2014. Thank you. Wow, this is really shocking. I don't even know what to say, because I don't know how the military operate. But if what you are saying is entirely true, then I feel sorry for you, and I'm feeling sorry for all the people right now that do not have the privilege to be here to also share their story. So what is something you are hoping God for? Are you still interested to go back to the army? Is there a lawyer you can talk to? I don't know how the system operates. If your appeal is not granted, what is your plan? But first of all, do you still want to be in the army?
Well, army have been my passion to serve in the military because I felt that that is the area that one can affect the life of humanity. How long has your case been? Yeah, my case has been for 15 years, 10 years now. Since 10 years, Yes, you've been 10 years, dismissed. Yes, December 2015. I have been writing and no rest. What do you do for a living? As it stands now, even the little savings I have then, you see me, I moved to National Human Rights Commission. I went to Brekete family. We went to Brekete family. We moved at times to the. I invite us at Army headquarters. We go there after writing. Nothing. That's how I've been moving my family. They don't pay you anymore. And they don't pay me. I'm not collecting salary. I'm just surviving. Any friend of mine sometimes, just anywhere that some will call me. Luis, you have been a good person. When you serve in our location, we heard that you have issues. Sometimes some people will just call me. I'll dash me 5,000. That's it. As I am, I'm a graduate of. After they dismiss, I follow up and round up my program. I'm a graduate of political science. I study political science. If there is any, Are you a wounded soldier? sir, I am not a wounded soldier, but ẹ̀yin ènìyàn mi ṣẹ́yìn náà gbọ́ àlàyé lẹ́nu ẹni tó ti sin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wà nínú káàmpù kan níbi tí wọ́n ti ń tí ìkan lára ọ̀gá wọn ti bá wọn ṣèpàdé pọ̀. Ó ló sọ̀rọ̀ sílẹ̀ pé ǹjẹ́ ẹni tó bá níbéèrè, òun dẹ̀ nawọ́ sókè pé àwọn níbéèrè o, pé gbogbo àwọn tó nawọ́ sókè yẹn wọ́n sùn wọ́n lọ́wọ́, wọ́n sùn wọ́n lọ́ kínní, wọ́n dẹ̀ ṣe kínní, wọ́n kó wọn. Ǹjẹ́ ó yé eyín bẹ́ẹ̀ yẹn? Àwọn tí wọ́n kó yẹn, ó ti yé pé àwọn yẹn wọ́n ti máàkì wọn pé àwọn eléyìí o ló jẹ́ kí wọ́n rí àwọn Boko Haram pa. So kì í ṣe pé wọ́n ti mọ̀ pé ohun tí wọ́n sọ yẹn o, àwọn kan wà tó máa fẹ́ takò, òun ni wọ́n fi kó wọn yẹn. Nígbà tó tún lọ bá ẹni tí ó tún dẹ̀ pé wọ́n tún mojú ẹ̀, ìyẹn tún sọ pé òun ò lágbára láti lè gbà wọ́n lẹ̀. Kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé wọ́n ti dismiss wọn ni, pé wọ́n ní kọ́ máa lọ ni, tí ì ṣe pé bóyá wọ́n pa wọ́n àbí wọ́n gé wọn lórí. Gbogbo yín náà lẹ rí eléyìí tí mo play ní ọjọ́ kan. Mo kàn ń fi eléyìí ṣàlàyé fún yín ni o, láwọn tẹ́ ẹ̀ ń rò pé ẹ gbé ọkàn lé pé àwọn sójà wa ń bẹ tó máa jà fún wa, tó máa ṣe kinní kan, ọwọ́ sójà ò rán o. Eléyìí tó ṣẹlẹ̀ sí bọ̀bọ́ yìí sì, ó ti fi hàn pé àwọn Fúlàní ni wọ́n jẹ gàba lórí Nàìjíríà. Fúlàní ló ń rule. Wọ́n kàn fi bàbá yìí síbẹ̀ ni, ṣùgbọ́n àwọn ló ń pàṣẹ. Gumi ni president. So ìdí nìyẹn tí a fi ń sọ fún ẹ̀yin èèyàn wa wípé ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀, ká pariwo sókè pé a ò ṣe Nàìjíríà mọ́. Ká pariwo wípé okay now kó tiẹ̀ tó di pé ó máa di pé ọlọ́mọ ò mọ́mọ́, ẹ jẹ́ àgbètò ààbò fólóyè ọmọ Adéyẹmọ. Ó nìkan ló lè ṣe. Ètò ààbò ilẹ̀ Oòduà ló ṣe pàtàkì báyìí tá a gbọ́dọ̀ máa sọ. Àwọn ará bíi ń pa sójà bí ẹdìyẹ ni. Ẹ ṣàgbé iye sójà tí wọ́n sọ pé wọ́n lọ sí ojú ogun báyìí, iye sójà báyìí ló kú. Wọ́n lọ sójú ogun báyìí, iye sójà báyìí ló kú. Bẹ́ẹ̀ làwọn Boko Haram yìí pọ̀ sí lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣọṣẹ́ sí lójoojúmọ́. Torí pé kí ni wọ́n ń dín àwọn sójà tó jẹ́ ọmọ nílùú gangan tó lè sọ pé ọmọ Nàìjíríà ni wọ́n, bóyá ilẹ̀ Ìgbò náà, bóyá Ìgbò ni wọ́n, bóyá Yorùbá ni wọ́n, bóyá àwọn elédè míì ni wọ́n, tó yàtọ̀ sí Fúlàní. Ó ti yé ẹ̀yin èèyàn mi, wọ́n ti rí àwọn Boko Haram yìí dí wọn kù lójoojúmọ́. Àwọn tó fẹ́ kó ṣẹ́kù náà ni àwọn tó jẹ́ tí wọ́n jọ máa mọwọ́ ara wọn. Ṣé bẹ́ẹ̀ máa ń rí Boko Haram tẹ́ rí Nigeria military pẹ̀lú wọn? Ṣé bẹ́ẹ̀ máa ń rí? Ṣùgbọ́n àwọn tó wà pẹ̀lú wọn yẹn náà làwọn tí wọ́n ti jọ wà tẹ́lẹ̀ nínú Boko Haram, tí wọ́n ní wọ́n repent, tí wọ́n ní wọ́n gbé ìbọn wọn lẹ̀ láyé ìgbà Buhari. Àwọn yẹn náà jọ wà yẹn torí wọ́n gbọ́dọ̀ fi ara wọn hanra wọn kọ́ lè jọ dára wọn mọ̀, torí tí ìjà bá dé. Nnamdi Kanu dẹ̀ ti ń pariwo lórí àwọn Miyetti Allah pé àwọn gáìsì yìí o, agbésùmọ̀mí gidi ni wọ́n. Ṣé mọ̀ pé àwọn Miyetti Allah náà Boko Haram ni wọ́n? Ṣé mọ̀ bẹ́ẹ̀? Wọ́n ní bí ikú lé ò bá pa ni, títà ò máa lé àkólé, títà ò máa lé gbórí wọlé, títà ò lé gbórí wọlé ẹ̀yin èèyàn mi. So fún díẹ̀ yìí, ẹ̀yin ọmọ aládé tí ọ̀dọ̀ yín yẹn ló jẹ mí lógún. Ó kẹ́ wá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sìn, tí Bọ́lá Ahmed Tinubu bá wá kúrò lórí oyè, tí Bọ́lá Ahmed Tinubu bá wá kúrò lórí oyè, ẹ̀yin olólùfẹ́ mi,
tó kúrò 2027 tẹ́yìn ń wò yẹn tẹ́ ń wò pé tí Bọ́lá Ahmed tó bá tún débẹ̀ ó máa ṣe dáadáa. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn, tí Bọ́lá Ahmed Tinubu bá wá kúrò ńbẹ̀ tí ò bọ́ sí lọ́wọ́ tó wá lọ bọ́ sọ́wọ́ Àtíkù ńkọ́? Tó lọ bọ́ sọ́wọ́ Àtíkù, kí lẹ fẹ́ ṣe? Gbogbo yín náà lẹ rí nǹkan tí OBJ fi qualify Dìmánà yìí pé olè apààyàn oríṣiríṣi nǹkan ni OBJ ṣe sínú tó kọ sínú ìwé ẹ̀ pé Àtíkù ṣe. Ẹ̀yin èèyàn mi, gbogbo àwọn náà la mọ̀ pé Àtíkù púpọ̀ nínú wa ló ń sọ pé Cameroon ló ti wá pé kì í ṣe ọmọ Nàìjíríà gan. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Oòduà, kí lẹ gbà pé wá máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá? Ṣé ilẹ̀ Yorùbá ò ní parẹ́? Ẹ̀yin èèyàn mi, pẹ̀lú gbogbo nǹkan tá à ń fojú rí sí i tó ìtawà ń rí tó yẹ kó máa ka yín lára, kó máa ka yín lọ́kàn, kẹ́ máa wò pé pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o nínú ìjọba Tinubu, òun mo ṣe béèrè pé ṣé ọmọ Yorùbá ni ṣá? Torí pé àwa believe pé tó bá pé lóòótọ́ ọmọ Yorùbá ni, irú Kwara yìí ó ti yẹ kó ti wá nǹkan ṣe sí. Irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò tún yẹ kó tún repeat ara ẹ̀ mọ́. Tá dẹ̀ tún mọ̀ pé ìmíì tún ṣì ń bọ̀. Tá mọ̀ pé kò tí ì dúró síbẹ̀ yẹn, tá mọ̀ pé ìmíì tún ṣì ṣe kí ni, ìmíì tún ṣì ń bọ̀. Ilẹ̀ Oko Òjìrè bá ilẹ̀ yẹn ò safe mọ́, wọ́n ti wọlé tán bámú pàṣẹ ń sọ̀rọ̀ yìí, wọ́n ti wọlé tán, wọ́n ti wọlé sí wa lára. Torí wọ́n ti mọ̀ pé patí là ń gbá kiri àwọn ọba wa, afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni kọ́ máa gbágbádá kiri, kọ́ máa claim pé èmi lèmi jù, ìwọ lọ, ìyẹn ni wọ́n bá kiri sí. Wọn tí ó di ọjọ́ tó bá kọlu olórí ọba kan tó jẹ́ ìkan lára àwọn olórí ọba, tó bá kọlù wọ́n ni wọ́n tó máa mọ̀ pé yẹ́ lóòótọ́ àwọn ará bíi ti ṣé Sátánì Ṣókótó ń wọlé, ó ń wo gbogbo bíi máàpù àfiṣe rí, ó ti lọ sí ààfin Ọ̀nìrìṣà, ó ti wo gbogbo ibẹ̀, ibi báyìí lẹ́lẹ́ rí sí o, ọ̀rọ̀ báyìí lẹ́lẹ́ gbà o, báyìí lẹ́lẹ́ ti ṣe, ó ti lọ sí Aláàfin Ọ̀yọ́ náà, ó ti wo gbogbo ẹ̀. Sátánì Ṣókótó Usman Dan Fodio ni. Ṣùgbọ́n àwọn èèyàn wo ò fúnra, wọ́n ti dẹ̀ra lẹ̀. Ọmọ Oòduà wọ́n dẹ̀ra lẹ̀. Ẹ̀yin èèyàn mi, ibi tẹ́ wá sọ pé ẹ fẹ́ gbòbì sí, tẹ́ bá gbé obì yẹn tóbi ò bá wù ńbẹ̀, tí ò wá wù ńbẹ̀ ńkọ́, tó lọ wù nǹkan míì, tó lọ wù sọsọ. Ẹ̀yin ènìyàn mi, in tó ń bọ̀ yìí lágbára o. Mo ní tí Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tẹ́ ti wò àti lọ́balọ́ba àti lóyè tẹ́ ti ń wò wípé 2027 yìí ò tí Bọ́lá Tinubu bá débẹ̀ ó máa ṣe nǹkan báyìí, tí ò bá wá bọ́ sí tó bọ́ sọ́wọ́ Àtíkù, kí ló máa ṣẹlẹ̀ sí Yorùbá? Ẹ̀yin ọmọ aládé, ẹ jẹ́ á máa ru ọ̀rọ̀ yìí o, ẹ jẹ́ á rò ó dáadáa o, ẹyọ kan yẹn ẹ jẹ́ á rò ó dáadáa o. Pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí, ìgbà Buhari gan kò fi fẹ́ẹ̀ fi kátẹ̀ gbà pé wọ́n fi ìgbà yẹn pinlẹ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni. Kátẹ̀ gbà pé ìgbà yẹn náà ará òrókò ará òrọ́dìyẹ, ìgbà tọmọ yín kọ́ onídìí bẹ̀bẹ̀rẹ̀ tẹ́ kólẹ̀kẹ̀ sí, ṣé ìlẹ̀kẹ̀ yín ò tí ì tó gbọ̀n dáadáa báyìí kó dẹ everybody yín lọ́rùn? Àwọn kan ń pariwo pé oúnjẹ ti wálẹ̀, táwa mọ̀ pé wọ́n ẹdìyẹ ìrànà ní gbogbo yín, kẹ́ ẹ jẹun díẹ̀ kọ́ lè rí yín pa ni. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ̀yin ènìyàn mi yìí, ẹ̀yin ọmọ Oòduà mi yìí, èmi Àrólé máa ń pariwo, gbogbo àwọn èèyàn máa ń pariwo, ẹ máa dákun ẹ dábọ̀ ẹ máa bá mi share ètò yìí kó máa dọ́wọ́ ọmọ Oòduà. Tí Bọ́lá Ahmed Tinubu tí ò bá wá lọ bọ́ sí ní 2027, kí ló fẹ́ ṣẹlẹ̀ sí Yorùbá o? Ẹ̀yin ènìyàn yìí, gbogbo ilẹ̀ Yorùbá báyìí, púpọ̀ nínú ilẹ̀ Yorùbá, wọ́n ti àwọn Fúlàní tí àtàkì gbogbo Kwara báyìí wọ́n ti gbà lọ́wọ́ wa, ìyẹn ti lọ. Wọ́n wá ti Kwara, ọba yìí sọ̀rọ̀ jáde o, ọba Ṣakí sọ̀rọ̀ jáde. Ẹ jẹ́ n wo fídíò yẹn, mo máa play fídíò yẹn fún yín, mo máa mú fídíò yẹn wá ń sìn. Ẹ̀yin èèyàn mi, mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ọba Ọ̀kẹ̀rẹ̀ ti ìlú Ṣakí tó sọ lórí àwọn agbésùmọ̀mí tá a sọ wípé wọ́n ti wọlé, wọ́n ti ṣètò káàkiri, wọ́n ti dúró. Ẹ̀yin èèyàn mi, wàhálà ti wọ ilẹ̀ Yorùbá sẹ́, eléyìí ò ṣe pé báyà fi ń sọ̀rọ̀ àbá fi ṣépè. Ṣé rí nǹkan tèmi Àrólé ń rí lórí ọ̀rọ̀ bí gbogbo àwọn bí gbogbo kan ṣe ń lọ, ó lágbára o. Ẹ̀yin èèyàn mi, nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ní Nàìjíríà báyìí, kì í ṣe nǹkan tó yẹ pé tá a lè sọ pé ó dùn mọ́yàn nú. Ogun ti dé o. Màá fẹ́ kẹ́ ẹ kọ̀ wo fídíò yẹn, ọba Ọ̀kẹ̀rẹ̀, kẹ́ gbọ́ nǹkan tó sọ nípa àwọn agbésùmọ̀mí tí wọ́n ti wọ
ìlú Ṣakí ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ń fún yín ní fídíò yẹn ẹ jẹ́ fún yín ní fídíò yẹn kẹrí ó ń bọ̀ ẹ jẹ́ play ẹ fún yín ẹ gbọ́ nǹkan tí ọba Ọ̀kẹ́rẹ́ ti ìlú Ṣakí sọ lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí àwọn Boko Haram tí wọ́n ṣiṣẹ́ ẹbí ní Kwara ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ lórí ẹ̀. Ọlọ́run á jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ o a tún rọra wa létí nípa ọ̀rọ̀ ètò ààbò mo rò pé gbogbo agbọ́n tó ṣẹlẹ̀ ní Káyàmọ́ tòsí wá bí ìgbà tó ti ṣẹlẹ̀ ní Káyàmọ́ yẹn kò yẹ káwa náà ti lè túmọ̀ o pàápàá jùlọ ẹ̀yin baálẹ̀ tẹ́ wà lọ́nà oko wọ́n ti fẹjọ́ ẹ̀yìn kan sùn ayémojúbà akínbẹ́kùn àti olórí tàbí oríta Orísun báre the three of them ọ̀rọ̀ ẹ̀ là ń sọ ká tó lọ jíwá mi báyìí ìgbà táwọn àgbààgbà wà yẹn ibẹ̀ làwọn èèyàn yìí ń gbà kọjá every day àwọn tó wà ní ọ̀nà odò yẹn sìn àlè control wọn mọ́ Ṣakí ò tó control wọn mọ́ à ń láti make a special appeal sọ̀rọ̀ state government wọ́n assist wa ni wọ́n tẹ̀ ọkọ̀ wá bá flush wọn out àwọn àtìgbò ti ṣe mítà àti jọ ń sọ̀rọ̀ pẹ̀lú wọn bó jẹ́ pé ṣáìdì àtìgbò ló fìsì àtọ̀dọ̀ tí wa ní wọ́n gbà kọjá adẹ máa ń sọ fún yín tẹ́ bá ráwọn bòróró ní ọlọ́ràá ẹ máa láwọn àtọ̀ àwọn tó máa ń lọ́ra tó máa ń fi kọ́lé wọn yẹn ẹ máa láwọn torí àwọn yẹn tó bá ti ṣe nǹkan they are on the move always wọn ò yí pẹ́ níbi kankan tiwọn wọn bá ti ṣàìdámbẹ̀ wọn ń lọ nìyẹn bẹ́ẹ̀ tá a bá rí nǹkan ká máa fura báwo ni èèyàn mẹ́wàá ṣe máa da màálù mẹ́fà láwọn àgbàlagbà mẹ́fà àgbàlagbà mẹ́wàá wọ́n máa da màálù mẹ́fà ẹ mọ̀ pé ó ní bákan ẹ má sọ wípé kò kàn yín ètò ààbò gbogbo wa ló kàn ẹ jọ̀ọ́ pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lọ́nà oko àtẹ̀tẹ̀ wà lọ́nà ara àwọn baálẹ̀ wa Sàngàrì ní báyìí about 200 ní wọ́n pa dẹ̀ rí pé ẹlọ́wà kan pariwo tá à ń pariwo ó nídìí bóyá nǹkan táwa ń gbọ́ tá a rí ẹ̀yin lè má rí nǹkan táwa ń gbọ́ tá a rí ẹ̀yin lè má rí máìnì ló kọ́ ọ̀sẹ̀ o wọ́n wà kù sábẹ̀ náà ni o láti sọ pé ẹ má gba àwọn kankan láti wàkùsà ẹni tí ó bá wàkùsà ká mọ ń tọ̀ wọn a fẹ́ rí ń tọ̀ ó jẹ́ jẹ́ pé ẹ̀yin nǹkan bẹ́ẹ̀ táǹpẹ̀ lóyè àgbà náà bẹ́ẹ̀ àtòrí wọn fi ń tọ́rọ́ kọ́bọ̀ ẹ lọ ń bá wọn lẹ́yìn gbogbo ohun tó lọ là mọ̀ gbogbo ẹ̀ là mọ̀ ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ bá mọ àwọn tíṣẹ̀lẹ̀ ṣe sí ẹ bá ní ẹ̀kọ́ kúlẹ̀ ìgboro mò ń gbé kò lè dọ́dọ̀ mi ẹ bá léèyàn lọ́hùn kọ́ àbí tó kàn ń kọjá lọ. So ẹ jẹ́ ká bí ara iṣẹ́ wa láti máa ṣe a máa ń kọ́ nìkan ní Ṣakí àbí a ní pé ẹ̀jìn tí ọba súnmọ́ ba oníjìfà ọba tẹ́lẹ̀ ní tó bá ti súnmọ́ ba wọ́n máa jìfà ọba. kìí jìfà ọba aláyélúwà ẹni tí ó fẹ́ tọ́ba kìí jìfà ọba ọ̀sọ́ ọ̀rọ̀ tó máa jẹ́ owó ẹ̀kọ́ lórí ẹni tí ó fẹ́ tọ́ba. A rí pé lẹ́nu ìjọba mẹ́ta yìí à ń gba stipend wa déédéé ìjọba ti fowó kún owó tá à ń gbà àti ní change ní lápò
tá a bá gbowó wa tán yẹn la ṣe wá wò pé nínú àwa tá jẹ́ mẹ́mbà council Ṣakí West Traditional Council mọ́ mẹ́ni bó jẹ́ jẹ́ pàdán ẹ̀ tí ìra mọ́tò fáwa náà o ok o so ara ẹ̀ náà ni alẹ́tọ̀ sí gbàgbọ́ ọlọ́run àṣẹ alẹ́tọ̀ sí ti council yìí náà alẹ́tọ̀ sí but a kàn wọ́n pé ó ṣe jura wọn lọ díẹ̀díẹ̀ àwọn kan wà tí ò tí ní mọ́tò inú àwa sì ní so ká máa rọra wa lọ́wọ́ wọ́n ní àjọjẹ òdùn tẹ́nìkan ò bá ní abẹ́ kí Yorùbá sọ lábàá ọlọ́run a máa fún àwọn mẹ́ta ní mọ́tò lẹ́nu. Àfi ní àmì ẹ̀wọ́lé ẹgbẹ́ ìjọba ọ̀rọ̀ bọ̀rọ̀ lẹ́ka bẹ́ẹ̀ láyé ọba. Àwọn tí ó kù tá a bá lè parí ẹ̀ lọ́dún yìí lágbára ọlọ́run early next year everybody a máa lo mọ́tò. mo ń ṣèlérí fún wa tẹ́tà bá ṣe tàwọn mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ traditional council a mọ àwọn tí ìgbà àtàsìkò kan rẹ́jẹ ẹ̀rọ ọ̀rọ̀ mi yẹn a sì tí wọn náà kẹ́ fọkànbalẹ̀ ìyálóde òun represent obìnrin á fún. ẹ̀yin èèyàn mi mo mọ̀ọ́mọ̀ play fídíò yẹn débẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ rí nǹkan tí ìjọba fi ń tu àwọn ọba wa yìí lójú mo fẹ́ kẹ́ ẹ rí ayé tí wọ́n ń gbé wọn jẹ láti gbàgbé gbogbo nǹkan tó ń ṣe wá ní ilẹ̀ Oòduà mo mọ̀ọ́mọ̀ play fídíò yẹn débẹ̀ yẹn ni ẹ rí bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ ìjọba ti fi owó kún owó wọn nínú bí bandit ṣe ń pa àwọn èèyàn kó má lè wo bẹ̀ kò sí báwo ni wọ́n ṣe fẹ́ dìde náà pé wọ́n fẹ́ tako ìjọba àbí láti sọ nǹkan tí ìjọba ń fẹ́ àbí láti sọ nǹkan tí àwọn aráàlú ń fẹ́ báwo ni wọ́n ṣe fẹ́ ṣe é mo mọ̀ọ́mọ̀ play fídíò yẹn débẹ̀ yẹn kẹ́ ẹ lè ráyè wo ayé tí àwọn ọba wa tí ìjọba ń gbé àwọn ọba wa sí ṣe rí àṣẹ tí wọ́n ní wọ́n gbà lẹ́nu wọn yẹn owó àṣẹ yẹn lẹ́ ń rí wọ́n fọ́ǹdì wọn dáadáa wọ́n gbówó yẹn fún wọn ṣe bẹ́ẹ̀ rí ẹgbẹ́ wọn ní ibi tó ti pa 200 people èèyàn yẹn wọ́n ní kò jìnnà sí Ṣakí now ẹgbọ́n tí bàbá yẹn sọ pé àwọn Fúlàní yẹn wọ́n ti wà bí kan pé àwọn ń bẹ ìjọba kó wá bá wọn flush ibẹ̀ báwọn máa flush ẹ̀ lọ́dún tó ń bọ̀ lẹ́yìn ìgbà tó bá ti gba àti gbogbo everybody wọ́n bá ti lo mọ́tò tán wọ́n á ṣe ráyè lọ flush wọn because èmi believe wípé mọ́tò mẹ́ta tọ́nà fẹ́ kó fẹ́yàn kan yẹn àwọn Fúlàní tí wọ́n ti tẹ̀dó síbẹ̀ mo gbà bó yẹ kọ́kọ́ dojú kọ́ káwọn ọlọ́dẹ lọ bá wọn mo dẹ̀ tún fẹ́ kẹ́ ẹ rí nírìí pé kẹ́ ẹ wo bí nǹkan àlùmọ́nì ṣe pọ̀ ní ilẹ̀ Oòduà wa ṣèbí ẹ gbọ́ gbogbo ibi tó sọ pé wọ́n ti ń wakùsà tó ti ń kó góòlù wa ṣèbí ẹ gbọ́ wọ́n wa góòlù ń bí wọ́n wa góòlù ń bí kẹ́ ẹ lè wo bí ọrọ̀ ajé nǹkan tó jẹ́ pé tí Oòduà nation bá délé ní tí wọ́n táwọn èèyàn wa bá débẹ̀ tí wọ́n wà á tí wọ́n tà á tí wọ́n lówó ẹ̀ ìlú Ṣakí àdàbí UK ni bí wọ́n ṣe máa ṣe bẹ̀yẹn tó bí wọ́n ṣe máa ṣe ìlú yẹn tó ṣe máa dára tó pẹ̀lú nǹkan àlùmọ́nì tẹ́ni ó wà bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá o gbogbo nǹkan wọ̀nyí ni àwọn ará abírí tí wọ́n torí ẹ̀ pa wá lórí ilẹ̀ wa o gbogbo nǹkan wọ̀nyí ni àwọn ará abírí tí wọ́n torí ẹ̀ fẹ́ ṣe wá léṣe lórí ilẹ̀ wa o mo mọ̀ọ́mọ̀ play fídíò yẹn kẹ́ ẹ gbọ́ nǹkan tí ọba Ṣakí sọ lórí àwọn ará abí kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n ti wọlé lóòótọ́ wọ́n dẹ̀ ti wà tó ti tẹ̀dó ẹ wá rí bí ìjọba ṣe ń pa wọ́n lẹ́nu mọ́ bí ó ṣe ń gbé owó ńlá fún wọn gbogbo owó tó wá ń gbé fún wọn yìí kò ṣètò ààbò bí àwọn bandit Boko Haram bá yalu Ṣakí lẹ́ni wọ́n tún máa gbọ́ pé wọ́n tó pa wọ́n tó lọ náà ni kò sẹ́ni tó fẹ́ kojú wọn because kò sí structure yẹn lẹ̀
àwọn eléyìí o táwọn eléyìí bá dé o nǹkan báyìí la máa fi kojú wọn kó sí. So ìdí tá a fi ń pariwo nìyẹn pé ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí gbogbo wo fẹnu kò kán gbé ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire lé ọwọ́ Olóyè Ọmọ Adéyẹmọ. Tí ètò ààbò bá wà irú Ṣakí yẹn ọba máa ṣe tiẹ̀ lọ ṣùgbọ́n àwọn tó máa kó síbẹ̀ tó máa ṣe ètò ààbò wọ́n máa wà wámúwámú tó yẹ pé tí Boko Haram bá yọjú lásán wọn á jẹ wọn ní tútù òkú wọn náà máa kó síta. Wọ́n bẹ ṣùgbọ́n ta ló fẹ́ sígun fún wọn ta ló fẹ́ fún wọn lágbára láti ṣe bẹ́ẹ̀. Kò sí olófin dàpẹ́ everybody pẹnu mọ́ because tó bá ṣe ìwọ wọ́n máa pa ẹ́ ṣáá ni wáì tó fi ṣe wọn á lóun dá ọba fún ara ẹ̀ á sọ pé òun dá àlàáfíà ìlú rú pé gbogbo ètò tó gbogbo nǹkan tó ṣe yẹn ètò yẹn ti wá gbogbo aláṣàrí nǹkan tó ṣẹlẹ̀ sólóyè èyí ti jẹ́ bí àpẹẹrẹ fún wa lẹ́ni tó dìde pé ẹ má pa ìran mi mọ́ kó tó di pé ó gba ìtúsílẹ̀ tó gbà yìí ẹ wo gbogbo nǹkan tó lóye fojú kàn. So fún díẹ̀ yìí àwọn alágbára wa fariwọnú wọ́n ti rí tolóyè yẹn wọ́n wá fariwọnú ṣebí àwọn ọba wa ẹ̀ ló yẹ kó máa encourage wọn kó máa pẹ́ ẹ jáde o ẹ máa bọ̀ o ṣùgbọ́n ẹ wo owó yẹn gbogbo yín lẹ máa lu mọ́tò Ìyálóde má wọrí ìwọ náà lu mọ́tò. So ṣé òun ló máa gbọ́ pé Fúlàní kan ṣe kinní kan ẹ má fọkàn wọn o gbogbo kùsàwá tí wọ́n wà gbogbo góòlù wa tí wọ́n kó yẹn gbogbo ẹ̀rọ jẹ́ máa sí à mi ò kàn ṣojú ayé ni wọ́n mọ nǹkan tó ń lọ o. Ẹ̀yin ènìyàn mi ó di ọjọ́ tá a bá gba Oòduà nation kí gbogbo wa tó bọ́ ó dọjọ́ tá a bá gba Oòduà nation kí gbogbo wa tó bọ́. Eléyìí ò ṣe ṣeréṣeré ogun ti wọlé. Àwọn ọba tá a ní bàbá wa Ládọjà àtúgbọ́ ọ̀rọ̀ tí mo máa sọ lẹ́ẹ̀kan àtúgbọ́ pé àwọn ọba kan báyìí sì wọ́n ṣe ìpàdé lánàá nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà tí wọ́n fẹ́ gbélé wa lórí tí wọ́n ti ń sọ pé kò sí tó jọ pé ẹni imam tó bá sọ bẹ́ẹ̀ nílẹ̀ Oòduà pé gbòòrò àgbè pẹ̀lú eléyìí tí wọ́n rí ní Kwara yìí tí wọ́n sọ pé wọ́n wọlé síbẹ̀ wọ́n píríṣì fún wọn pé kán gba ṣẹ̀ríà wọn ní rárá òun ni wọ́n dúbú wọn sí lórí ṣẹ̀ríà yẹn náà máa fọn fèrè ẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tó sọ ò ní sọ lòkúta pa. So wọ́n láwọn ọba wa kọ̀ọ̀kan wọ́n kóra wọn jọ lánàá báyìí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ arọ gbogbo ẹ̀yin ọba wa ẹ jọ̀ọ́ abẹ̀yìn ẹ bá wa tún sọ̀rọ̀ nípa ètò ààbò bẹ́ẹ̀ ṣe máa gbé ètò ààbò fún Olóyè Ọmọ Adéyẹmọ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ torí pé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí a nílò ètò ààbò bá ṣe máa dáàbò bo ara wa nílẹ̀ Oòduà àní lọ́wọ́ àwa dẹ̀ mọ̀ pé Olóyè Ọmọ Adéyẹmọ nìkan ló lè ṣe òun nìkan ló lè ṣe. Ẹ bá wa gbèlè lọ́wọ́ abẹ̀yìn ni ẹ̀yin lọ́balọ́ba wa pẹ̀lú gbogbo nǹkan tó ti wà bàbá flush gbogbo inú igbó yìí ẹ bá wa gbé ètò ààbò yìí lé lọ́wọ́ òun nìkan ni ò ní gbàbẹ̀ tẹ́lẹ̀ òun nìkan ni ò dẹ̀ ní gbàbọ̀dè nítorí pé fúwọ́ ọmọ ọkọ ilẹ̀ Kóòtù Òjíire ni kì í ṣàwọn ti ibi tó yẹ pé àdàmọ̀dì ni wọ́n pé. Ẹ̀yin ènìyàn mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àfohùn ṣọ̀kan o ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o ẹ bá mi pín ètò yìí o ẹ̀yin ọmọ aládé ẹ bá mi share ètò yìí o gbogbo ọmọ Oòduà kó délé kó dé òkè òkun o gbogbo wa nílẹ̀ Yorùbá ó ti dojúlá alákọ̀ọ́fì sọ́rí o gbogbo ibi tá a bá ń lọ báyìí ẹ̀yin èèyàn mi ká máa wẹ̀ ẹ̀yìn òní o àwọn bandit ti sọ̀rọ̀ àǹdí wọn ti yí wa ká o ìwọ tó o bá dẹ̀ mọ̀ pọ̀ ọmọ ẹ lọ sí skul béèrè lọ́wọ́ principal bí headmaster wọn kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn láwọn skul tó wà ní location là ń sọ yìí o àsọ ti yunifásitì ńláńlá tó sì wà ní táwọn tó wà ní city o ìfò ilé tó wà ní city ọ̀hún gan ẹ béèrè ètò ààbò kó tó di pé ẹ lè yọ̀ǹda ọmọ yín kó lọ sí skul ẹ ṣáà gbọ́ eléyìí tó ti kàwé tán tó tún lọ sáf ó kàn lọ sáfù ni ó tún bọ́ sọ́wọ́ Fúlàní wọ́n tún kidnap ẹ̀ ní Ìjù mo show ẹ̀ lórí program mi lánàá ẹ̀yin tẹ́ ẹ̀ bá wò ẹ lọ wò program tí mo ṣe lánàá ẹ lọ wò ẹ̀ rí ń bẹ̀. Ẹ̀yin ènìyàn mi ogun ti dé o ẹ jẹ́ á máa ṣọ́ra wa o gbogbo ibi tá a bá ń lọ ẹ jẹ́ á máa ṣọ́ra tẹ́ ẹ bá ń lọ nílé ẹ máa dágbére ibi tẹ́ ẹ ń lọ nílé o ìfọ̀ ẹ ti ẹ̀ dágbére o kò kọ Fúlàní wọ́n á pe ẹni tẹ́ ẹ dágbére fún pé wọ́n ti kidnap yín náà ni so ó ti di woro sí woro ti di wàhálà o. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi pín ètò yìí o ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa a ní ṣàṣedànù a ní ṣe àṣetì o ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi
ẹ jẹ́ kí ẹ jẹ́ kí àní pẹ́ fi àní a máa fi ètò yìí wá sí ìpamọ́. Ẹ̀yin wa gbogbo ẹ̀yin ọba lọ́balọ́ba ẹ náwó lójú agbo ẹ ná gbogbo ẹ̀ gbogbo owó tẹ̀ ẹ ná gbogbo owó tẹ̀ ń gbà ẹ fi ṣètò ààbò sílùú o abẹ̀yìn ni ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi a ò ní rétò yìí jù báyìí lọ ẹ ṣé ó dàbọ̀ bye 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 ẹ ṣé mo dúpẹ́ o. wọ́n tẹ̀sí àwọn pípọ̀ wa wọ́n ti gba ẹnìkan lánàá wọ́n kó àwọn mẹ́ta lọ gbogbo ebi gbọ́ wá àná kó mọ́ báńdì ni wọ́n ti wà lóko wọ́n lé wa kiri wọ́n pa wá I need the government we need government help wàláì ó ti sú wa ẹ̀gbọ́n wàláì we need government help wàláì. ẹ jọ̀ọ́ mà kí lorúkọ yín. Mrs. Araoyinbo Olúfúnkẹ́ Rotimi. ok a gbọ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ yín bíbá báwo ló ṣe ṣẹlẹ̀. Marvelous Araoyinbo Abíọ́dún ó lọ sáàfù ní Port Harcourt Rivers State. báwo ló yẹ jẹ́ sí. ọmọ mi ni second born mi ni criminology buesti ló ti ṣe tán Bámidélé Olómilú ó ṣe criminology. criminology ni àwọn ní stream A ní ọdún yìí tán lọ fún sẹ́fíìsì ní Port Harcourt. so mo rò pé bó ṣe wà ń bẹ̀ ó sick. ní ṣe ní camp. ní camp ó sick. wọ́n ní nítorí commandant wọ́n pè mí pé they have been controlling the BP pé kò lọlẹ̀ so wọ́n á náà fún ní lẹ́tà pé kó máa lọ sí ilé sí wọ́n lọ́wọ́ sọ pé òun lọ sí Port Harcourt ọmọ òkú àwọn ìṣòwò mo ṣáà ń pè é mò ń pè é so mo ṣe pè lọ́rẹ́ ni wọ́n kàn gba fóònù lọ́wọ́ ẹ̀ pé yọ̀ọ́ náà fi kọ́. ẹni tí BP ẹ lọ òkè wọ́n tún dé lọ́wọ́ dé lẹ́sẹ̀ wọ́n fẹ́ kọ́ máa bá ṣáá ni kò ní jẹ́ kó ní bá. last word mo ní kó má fọwọ́ kọ́ mọ́ mi o àtijọ́ ìtàwọn lélẹ̀ yìí ò tún ti gbé o àtijọ́ ìtàwọn nìyí o. ṣé ẹ ti rí bá sọ̀rọ̀ láti jẹ́ ìjẹta yẹn wọ́n ṣò ẹ̀ ní ẹ̀gbẹ́ gbóná tí wọ́n gbé sí wọ́n di ọwọ́ ẹ̀ wọ́n di ẹsẹ̀ wọ́n fi aṣọ white bojú ẹ̀ kìkì pàǹtì ló wà nídìí ẹ̀ wọ́n wá gbé irin sí àjà ẹ̀ wọ́n yà once kò ṣe double. ǹjẹ́ àwọn NYSC ṣán ti contact yín láti gbà yẹn pé. mo rí kan nínú méètì ẹ̀ wọ́n jọ wà níbẹ̀ tí mo pè so bí mo ṣe pè ló pè mí pé bo mo ti rí nọ́mbà mo ní ó fi nọ́mbà yẹn pè mí nígbà tí fóònù nọ́mbà ẹ̀ ṣiṣẹ́ so ó wá ní bó ṣe lọ sọ́dọ̀ wọn nìyẹn so àwọn kọ̀mándáǹtì náà pè wọ́n béèrè àlàyé mo dẹ̀ ṣàlàyé fún wọn wípé báyìí ni o so wọ́n wá ní wọ́n á get back to me pé they have sent signal to Abuja to Lagos and to the commissioner for police wọ́n tún bá mi sọ̀rọ̀ lánàá mo wá ṣàlàyé fún wọn lánàá torí mẹ́sẹ̀jì tán sẹ́ǹdì sí mi ni wípé before 9 a.m. this morning kí 10 million ti pé or else kó má di pé wọ́n pa ọmọ mi. kí lẹ fẹ́ kí mo fẹ́ kẹ́ pàrọwà síjọba àrọwà ọ lẹ fẹ́ pa síjọba báyìí. àrọwà tí mo fẹ́ pa nìkan jọ kó má jẹ́ kí wọ́n mọ̀ mi ti láàrin àwọn ẹgbẹ́ wọ́n ṣàánú mi kò sí nǹkan tí mo níwọ̀n ní bàbá for like 5 years ó ti kú wọ́n kí minister of youth kó ṣàánú mi ọ̀nà àtijẹ́ ni mò ń bá kiri àwọn márùn-ún ni mo bí ọkọ mi dẹ̀ ti kú for past 5 years èmi nìkan ni mò ń tọ́ wọn bí mo ṣe ń gbowó lónìí mò ń gba gbogbo ẹ̀ tí mo fi ń sponsor wọn olóyè graduate nínú àwọn mẹ́rin ló wà school báyìí the last born twins wọ́n ṣẹ̀ wọ school náà ní báyìí west náà náà wọ̀ mo ṣáà struggle so mo ṣe wà kó sí kọ́bọ̀ lọ́wọ́ mi ṣe ni mò ń gba lóhùn tí mo fi. ó ti sọ ma a fẹ́ pe Minister for Youth Honourable Ayọ̀ Olúwandé Ayọ̀ Wisdom a mọ̀ pé olójú àánú ni mínísítà wa ọ̀dọ́ dẹ̀ ni wọ́n ẹ̀yin náà ti gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí pé ọmọ wọn Marvelous Araoyinbo Abíọ́dún ọmọ ìjù ní under Akure North Local Government ní Ondo State ó lọ fún service ní according to nǹkan tí mọ́mí ẹ̀ sọ ń sìn tá a gbọ́ yìí ó lọ sí NYSC camp to the best of my knowledge pé ó sick along the line so he couldn't continue with the rigorous activities in the camp so wọ́n decide láti fún ní lẹ́tà pé bóyá kó lọ tọ́jú ara ẹ̀ so along the way tó fi kúrò ní camp and that is terrain tí ò lọ rí first time tó máa travel that far nìyẹn so ibi tá a gbọ́ pé wọ́n ti jí gbé nìyẹn wọ́n dẹ̀ ti ń pe mọ́mí ẹ̀ láti gẹ́ta yẹn pé kí 10 million ni wọ́n fẹ́ gbà so a pé mínísítà wa ẹ jọ̀ọ́ ọlọ́lá mínísítà ẹ jọ̀ọ́ a pè yín ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí because a mọ̀ pé ó lè má tí ì dọ́dọ̀ yín ẹ lè má tí ì gbọ́
àwọn NYSC official wọ́n lè má ti sọ fún yín, and we are sure that NYSC is under the purview of your office. It is something you can do, and we believe that God will help you to find this boy in the mighty name of Jesus. Mommy, mo fẹ́ kẹ́ pe nọ́mbà yín in case the minister bá fẹ́ reach yín, wọ́n lè fẹ́ béèrè àwọn. ẹ̀yin èèyàn mi ẹ má bínú, gbogbo owó tó wá gbà yìí òun ni wọ́n fi ń ṣekú pa, òun náà fi ń ra irinṣẹ́ ńláńlá tó fi ń ṣekú pa àwọn èèyàn wa o. Gbogbo owó ẹ̀rí ìyá tó tọ́ pé ó ṣiṣẹ́, ó jìyà, ó ṣe gbogbo ẹ̀kọ́ tó tẹ ọmọ yẹn jáde yunifásitì débi tó ti fẹ́ lọ sáàfù. Tó wá kù kí ìyá máa bẹ̀rẹ̀ sí ní jèrè ọmọ ìdóná, ó sì lọ sáàfù yẹn náà, ó sọ pé ó ti ríṣẹ́. Èmi mọ̀ pé ó sì tún máa padà wá sọ́dọ̀ ìyá tí wàá máa jẹun tí ò bá ní ṣe ọwọ́ kankan lọ́wọ́. Ẹ wá wò ó sìn, ìyá yẹn fẹ́ wá máa jẹun sìn, ó fẹ́ máa ṣọpẹ́ pé wàhálà àwọn ò já sásán, àwọn Fúlàní wá já wàhálà ẹ̀ yẹn, wọ́n já sásán. Ẹni tí VP ẹ̀ háì tí wọ́n fún lóògùn tí ò lọlẹ̀ tán ní kó máa lọlé lọ sinmi, tí wọ́n tún wá dè lọ́wọ́ dè lẹ́sẹ̀. Ẹ ti rí orílẹ̀-èdè tẹ́ wà nìyẹn o. Gbogbo owó tó wá ń gbà yìí, wọ́n ní ìyá tó ṣiṣẹ́ jìyà, wọ́n tún ní kó lọ mú 12 million wá tí ò lálábàárò tọkọ ti kú, tó ní kó tún lọ máa mú 10 million wá. Ẹ̀yin ènìyàn mi, tó bá wá gba 10 million tó wá tún wá lọ fi ra àwọn weapon tó tún lágbára, òun ni wọ́n á tún kó yẹn lọ ìlú bòmíì, wọ́n á tún fi kidnap míì. Ẹ wo bọ́n ṣe ń ṣe wá, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ wipe out everybody dànù. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ àdúró, ẹ dákun ẹ má mà jẹ́ àjòkó, ẹ dákun ẹ má mà jẹ́ àfọwọ́ lẹ́ràn. Gbogbo ẹ̀yin ọba, gbogbo owó tí Bọ́lá Ahmed Tinubu kó fún yín tó ń increase yìí, ẹ dákun ẹ fi ṣètò ààbò sílùú. Ẹ dákun, àwọn ẹ̀mí tí wọ́n ń pa yìí, ẹ̀mí ènìyàn ni kì í ṣẹ̀mí ẹranko. Àwọn tí wọ́n ń pa yìí ènìyàn ni wọ́n ń ṣe ẹranko. Ẹ dákun ẹ dábọ̀, resources àwọn gáìsì yóò wọ́n gbádùn resources tó fi ń pa wọ́n bí ẹdìyẹ. Ẹ já kúrò nù gádígádá Nàìjíríà ti expire. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ dábọ̀, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ bá mi pín ètò yìí. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o, á dé ilẹ̀ lérí wa wọ́n fẹ́ bí wọ́n kọ̀, àwa náà la máa borí wọn o. Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní, bàbá ẹ kú oríire o. Gbogbo ọmọ Oòduà, Ìgbòho ni kẹ́ jẹ́ pẹnupọ̀ kó gbé ètò ààbò ilẹ̀ Oòduà fún o. Ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀, bye bye. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn.
mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 1010 Media, no dollar. Subscribe sharp sharp.